Yegede ojú tì wọ́n o, yegede ojú tì wọ́n, ojú tì wọ́n. Good news màrè o, ìròyìn ayọ̀ lórí Yorùbá Nation. Ó mà tún ti gbọ̀nà ọ̀tun o. Ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí Yorùbá Nation. Níbo la bá dé? Níbo la bá dé? Ibo la bọ́rọ̀ Yorùbá Nation dé? Màá ṣàlàyé díẹ̀ fún yín lórí ètò yìí, lórí fídíò yìí. Ṣùgbọ́n o, kì í ṣe gbogbo ẹ̀ ni máa sọ fún yín nítorí pé kì í ṣe gbogbo aṣọ la máa ń sá lóòrùn. Ẹ wá wo fídíò tí mo fi hàn yìí. Ẹ wo tí Fúlàní Haúsá tí wọ́n gbà as a security man láàrin ọjọ́ mẹ́ta. Ẹ wo ohun tó dá lára. Màá tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ nínú fídíò yìí. Ẹ máa bá mi ká lọ. Ẹ gbọ́ ọ̀rọ̀, ẹ dẹ̀ gbọ́ wìnrìnwìnrìn. If, as the president of frustrated youths of this country, na me be their president, okay? Me myself, I dey frustrated because my life. You are president and of frustrated Nigerians, youths. Yeah, I am their father. yeah. No, you're right. You're right. You're right. My question is this: if you were asked, say somebody from street, we no see, you don't try everything, no job, nothing, no hope. I mean, the environment is so toxic. I don't know what can grow in a toxic environment. If you were asked to advise that young Nigeria, Baba, what would you say to that person to give them hope? Because we are battling, we have a serious battle in our hands. Some people have lost hope. So that we are poor and frustrated is not the fault of God. It's the choice of our leaders. And if you are going to change that, change our situation, you have to change leadership. Pure and simple. Yes. And there's nobody who will do it other than the youth. Ẹ̀yin tẹ́ ẹ sọ wípé Yorùbá Nation pé kò ní wáyé, tẹ́ ẹ nígbàgbọ́ àbí tẹ́ ẹ ń gbé kiri wípé Yorùbá Nation pé kò ní wà actualize. Ẹ̀yin ni mo fẹ́ darí ọ̀rọ̀ mi sílẹ̀ ní tó pé mo fẹ́ kó yé yín wípé iṣẹ́ ń lọ lábẹ́nú, àwọn èèyàn ò dákẹ́. Àwọn bíi bàbá wa Bánjí Akíntóyè, Professor Oyèdìran, gbogbo wọn pátápátá wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn míì jàǹkànjàǹkàn tá a gbọ́dọ̀ dárúkọ. Tá a bá fẹ́ gba Yorùbá Nation yìí, àwọn iṣẹ́ kan wà tá a ti ṣe lábẹ́nú tó jẹ́ pé kì í ṣe gbogbo aṣọ la máa ń sá lóòrùn, kì í ṣe gbogbo ọ̀rọ̀ náà la máa ń gbé wá sórí afẹ́fẹ́. Iṣẹ́ tí ń lọ lábẹ́nú tó jẹ́ wípé àwọn Yorùbá Nation wa yìí a ti ń sòdí àpò pọ̀ pẹ̀lú àwọn countries kọ̀ọ̀kan tó jẹ́ pé a mọ̀ pé wọ́n lè ràn wá lọ́wọ́ láti gba independent tá à ń sọ yìí. A ní ìrànlọ́wọ́ àwọn countries kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n máa dúró fún wa, tó jẹ́ pé wọ́n máa tì wá lẹ́yìn wípé ká máa lọ, ká máa nìṣó lọ́dọ̀ àwọn UN. Iṣẹ́ dẹ̀ ti ń lọ lórí ẹ̀ tó jẹ́ wípé gbogbo ẹ̀ náà kọ́ la máa sọ lórí afẹ́fẹ́. Ṣùgbọ́n ìyẹn báyẹn àwògedengbe. Ọ̀rọ̀ tí mo fẹ́ fún wa fún yín lónìí ni wípé ǹjẹ́ ẹ mọ̀ wípé Olóyè Bọ́lá Ahmed Tinubu ó ti lọ bá ààrẹ tó ti fìgbà kan jẹ́ ààrẹ ní Nàìjíríà rí, ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́. Ó ti lọ bá nílùú Abẹ́òkúta. Ṣé ẹ gbàgbé wípé níjọ́ kìíní àná tí wọ́n ń ṣe campaign, Olóyè Bọ́lá Ahmed Tinubu ó ti fìgbà kan pé ọ̀gágun Olúṣẹ́gun Ọbásanjọ́ ní ọ̀gá yíbò. Ó ti fìgbà kan pé ní ọ̀gá yíbò. Obasanjo is the greatest election rigger in this country. Let him. He's an expired meat. Put him on the shop or dump him in the dustbin. Forget Obasanjo. God bless you. Ṣùgbọ́n lẹ́yìn nǹkan òun náà ló tún wá lọ sáré lọ bá wọn lọ ṣe mítìn ìdákọ́ńkọ́lé yín lórí ẹ̀yin ọmọ Yorùbá, lórí ẹ̀yin ọmọ Nàìjíríà.
mo fi ń dá yín lójú wẹ̀ní wípé no permanent enemy nínú òṣèlú. Òṣèlú ló dé tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ń ta wọn síra wọn. Kò sí permanent enemy nínú òṣèlú. Ṣó yẹ kí olóyè Bọ́lá Ahmed Tinubu kó tún bá Olúṣẹ́gun Ọbásanjọ́ kán tún tìjọ máa ṣe ọ̀rẹ́ pọ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí pẹ̀lú gbogbo tó fojú ara wọn rí? Èyí ti túmọ̀ sí wípé àwọn arákùnrin gbogbo àwọn olórí politician ilẹ̀ Yorùbá ní Nàìjíríà wọn ò fẹ́ kí Yorùbá wọn ò fẹ́ kán lọ. Wọn ò fẹ́ kí Yorùbá wọn ò fẹ́ kí Yorùbá lọ. Mítìn tí wọ́n lọ ṣe lórí ẹ̀yin ọmọ Nàìjíríà lórí ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire náà lè ṣe lórí. Òun ni mítìn yìí dálé lórí. Kí ni Bọ́lá Ahmed Tinubu kí ni pàtó tó lọ ṣe lọ́dọ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́? Ṣó lọ kọ́ bọ́ ṣe ń rig election ńbẹ̀ ni? Àbí kí ni pàtó ọ̀rọ̀ tí wọ́n lọ sọ? Ẹni tó ti fẹ̀sùn kàn wípé ọ̀gá yíbò ni òun ló wá lọ bá. Kí ni tí wọ́n lọ ṣe ń bẹ̀? Kí ni lájorí mítìn tí wọ́n lọ ṣe? Wọ́n tilẹ̀kùn mọ́rí, wọ́n jọ ṣe mítìn pọ̀. Èsì àbájáde mítìn yìí kò sẹ́ni tó mọ̀. Ṣùgbọ́n mo fẹ́ kó dá yín lójú wípé àwọn olóṣèlú Nàìjíríà nílẹ̀ Yorùbá wọn nífẹ̀ẹ́ gbogbo ọmọ mẹ̀kúnnù. Wọn nífẹ̀ẹ́ mẹ̀kúnnù. Tán bá nífẹ̀ẹ́ mẹ̀kúnnù ni. Bí Nàìjíríà ṣe wà báyìí, ipò tí Nàìjíríà wà báyìí, ipò tó yẹ kí gbogbo wa tó yẹ ká káwọ́ gbẹran báyìí, ká máa wò pé ọ̀nà àbáyọ kí ni ọ̀nà àbáyọ tí ò dẹ̀ sí ọ̀nà àbáyọ ju Yorùbá nation lọ. Tí ò sí ọ̀nà àbáyọ ju Yorùbá nation lọ. Ẹ wo position tí Nàìjíríà, ẹ wo ìdàkudà tí Nàìjíríà dà báyìí. Ṣùgbọ́n àwọn olórí olóṣèlú nílẹ̀ Yorùbá wọn ò fẹ́ yọkùn lọ́rùn àwọn poor masses. Wọn ò ṣetán àti tú wọn sílẹ̀. Ìyà ń jẹ gbogbo ọmọ Nàìjíríà. Wọ́n wá di pé Nàìjíríà, gbogbo ọmọ Nàìjíríà ó wá di tí à ń fi Nàìjíríà sílẹ̀ tá à ń sá lọ sókè òkun. Àti di tá à ń fi Nàìjíríà sílẹ̀ tó ní kálukú wá miss láti sá kúrò nínú Nàìjíríà. Gbogbo àwọn ẹ́mbásì tó wà ní Nàìjíríà wọ́n máa mú gbogbo ẹ̀ wọ́n mú lé kókókó nítorí pé wọ́n mọ condition tí Nàìjíríà wà. Condition tí Nàìjíríà wà, àwọn ẹ́mbásì tó wà ní Nàìjíríà kò sẹ́ni tí ò mọ̀. Genuinely ẹni tó fẹ́ lọ visit ìlú òyìnbó gan wọn fún wọn ní visa mọ́. Nítorí pé wọ́n ti gbàgbọ́ wípé condition tí Nàìjíríà wà ó burú jáì. Àwọn olóṣèlú Yorùbá yìí, àwọn Bọ́lá Ahmed Tinubu, Olúṣẹ́gun Ọbásanjọ́, gbogbo àwọn jàǹkànjàǹkànjàǹkàn tó lórúkọ lẹ́ẹ̀kan nínú APC, nínú PDP nílẹ̀ Yorùbá, wọn ò ṣetán àti yọkùn lọ́rùn ọmọ Yorùbá. Wọn ò ṣetán àti yọkùn lọ́rùn àwọn poor masses. Ìyà tán fi ń jẹ wá yìí ó ti pọ̀ jù débi wípé ó dàbí ẹgbẹ́ àwọn fúnra wọn gan mọ̀ pé ìyà ń jẹ ọmọ Nàìjíríà. Ẹ wo ASUU strike. Ẹ mà gbà mí, ẹ wo ASUU strike. Láti February ni àwọn ASUU wọ́n ti wà ń strike tó ti fi wákàtí ọ̀wọ̀ tí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Wọ́n tún ṣe meeting pẹ̀lú federal government. Kí ni federal government kí ni tó sọ fún wọn? Ó ní no work no pay. Wọ́n láwọn ò lè lọ yáwó láti sanwó àwọn ASUU. Wọ́n ń fìyà jẹ wá, wọ́n tún fi ń hàn wá. Wọ́n set up àwọn delegate. Ìjọba àpapọ̀ set up delegate láti bá àwọn chairman ASUU, gbogbo àwọn board tó jẹ́ pé wọ́n represent ASUU láti bá wọn sọ̀rọ̀. Gbogbo meeting tí wọ́n ṣe pàbó ni wọ́n ló já sí.
ìjọba àpapọ̀ ò ṣe tán àti sanwó ASUU, ṣùgbọ́n òbítíbitì owó là ń gbọ́ tí sẹ́kítọ̀ ìjọba àpapọ̀ tí wọ́n ná almost 19 billion naira, approximately 19 billion naira ni wọ́n ná láti fi clear agbó lásán. Minister for Agriculture ó tẹnu ẹ̀ jáde wípé approximately 19 billion làwọn ná láti fi clear agbó láì kìí ṣe igbó orúmọlẹ̀, láì kìí ṣe igbó orúmọlẹ̀. Ìgbà tẹ́ wá clear agbó ní approximately 19 billion, kílẹ̀ wá kí ni lájọ orí gbogbo ń tẹ́ fowó ṣe. Those people wọ́n kàn enrich àpò wọn ni, wọ́n ń kọ́wọ́ sápò wọn. Gbogbo ẹni tó bá súnmọ́ olóṣèlú ló ń gbádùn olóṣèlú. Gbogbo èèyàn tó bá ti súnmọ́ olóṣèlú báyìí ló ń gbádùn olóṣèlú. Ṣùgbọ́n ṣé gbogbo èèyàn ló máa súnmọ́ olóṣèlú ni? Ṣùgbọ́n tó bá ṣèlú dáadáa, kò dìgbà tó o bá tún mọ́ olóṣèlú kó tó jẹ́ èèyàn. Kò sì gbà tíyàn bá tó súnmọ́ olóṣèlú báyìí kó tó máa rábàbà fún olóṣèlú kó tó jẹ́ èèyàn láyé. Mo kí bàbá wa Sunday Igboho ọmọ Adéyẹmọ, owó bàbá dámì, mo kúkú iṣẹ́, mo kíkú ìfọmọ ènìyàn ṣe. Èèyàn bí ẹ ṣọ̀wọ́n Sunday Igboho, nítorí wípé kéèyàn ní owó lọ́wọ́, kéèyàn tó lè ní owó lọ́wọ́ kó tó fi owó tó ní kó tó fi sẹ́gbẹ́ kan tó lóun fẹ́ jà fún mẹ̀kúnnù, kẹ́ mọ̀ wípé irú èèyàn bẹ́ẹ̀ kì í ṣe ènìyàn lásán. Àdámọ́ látọ̀run ni fún Sunday Igboho ọmọ Adéyẹmọ. Ọlọ́run ti dá a mọ̀. Àánú ènìyàn kì í ṣe wípé tó bá ti súnmọ́ èèyàn nìkan nìyẹn máa ṣàánú fún. Sunday Igboho ó wò wípé ọ̀nà wo lòun lè fi ran Yorùbá lọ́wọ́. Igboho ń gbégbé ayé tó dáa, ìgbé ayé tó rọrùn ní Sunday Igboho ń gbé nínú ilé rẹ̀ ní Sọ́yọ̀, nínú ọlá ńlá ló ń gbégbé ayé ìrọ̀rùn. Àwọn èèyàn tó dẹ̀ súnmọ́ Sunday Igboho wọ́n ń gbádùn Sunday Igboho. Ṣùgbọ́n ìgbà tí ìpè táwọn ìdè tó dé ńkọ́, ìgbà tí ìpè dé ní Ìgàngàn tí wọ́n pè pé Májàsọ́lá ìyà ń jẹ mẹ̀kúnnù ń jẹ ọmọ Yorùbá, ó bojú wẹ̀yìn, ó wo gbogbo ilé tó kọ́ tó fowó iyebíye kọ́, ó wo gbogbo tó ní ìyàwó àtọmọ, ẹbí àti ará, ó kọ gbogbo wọn sílẹ̀, ó jẹ́ ìpè àwọn mẹ̀kúnnù. Sunday Igboho jẹ́ ìpè àwọn mẹ̀kúnnù. Èèyàn mélòó ló lè ṣe é? Kó fi iṣẹ́ tó ń ṣe sílẹ̀, kó fi owó bìtìbìtì tó ní báǹkì, bẹ́ẹ̀ làwọn ilé, àwọn hòtẹ́ẹ̀lì, ilé epo tó ti fowó kó jọ, ó wá pa gbogbo ẹ̀ tì. Ó wá jẹ́ ìpè àwọn mẹ̀kúnnù. Ṣé ẹ mọ̀ wípé ànábì kan ni? Kíla wá sílé ayé yìí tá fi gbogbo ilé ayé yìí tá fi jèrè ilé ayé yìí tá wá pàdánù ọ̀run. Ìtorí ẹ̀ mo ṣe gbé fún Sunday Igboho, mo ṣe gbà fún Sunday Igboho wípé ó ṣọ̀wọ́n nínú ọmọ Ádámọ̀ tó ní owó tó ní ọlá. Nítorí pé ìwé mímọ́ gan jẹ́ kó yé wa wípé ó ṣòro fún ọlọ́rọ̀ láti rí ìjọba ọ̀run wọ̀. Ó ní ó ṣòro, kò sọ pé ọlọ́rọ̀ ò ní rí ìjọba ọ̀run wọ̀ o. Ó ní ṣùgbọ́n ó ṣòro fún wọn nítorí pé tó bá ní kán wo gbogbo ọlá tán ní wọ́n máa ṣìwàwù. Sunday Igboho kọ gbogbo tó ní sílẹ̀, ó sì jẹ́ ìpè àwọn mẹ̀kúnnù. Ibi tí wọ́n bá Nàìjíríà dé, tán bá Nàìjíríà dé lónìí, ibẹ̀ ni gbogbo wa wà báyìí. Èèyàn 177 ni wọ́n kọ́ níṣẹ́. Iṣẹ́ àwọn tó máa ń tún fóònù ṣe, wọ́n kọ́ wọ́n níjọba àpapọ̀. Ó rán àwọn 177 people kó lọ kọ́ iṣẹ́ bọ́n ṣe máa ń tún fóònù ṣe. Ẹbí wípé ló ni wọ́n ná almost 6 billion, approximately 6 billion ni wọ́n sọ pé wọ́n ná láti fi rán èèyàn 177 people bọ́n ṣe máa ń tún fóònù ṣe. Wọ́n fi ràn wọ́n lọ́wọ́. Ṣé ọ̀rọ̀ tí mò ń sọ yìí ṣé ó ń yé yín ṣá? Almost 6 billion là ń sọ̀rọ̀ ń pa ẹ̀
tí ò ní àkáǹtì fún. Oríṣiríṣi nǹkan là ń gbọ́ nínú Nàìjíríà. Wọ́n ní ìkan náà tún jẹ dọ́kúmẹ́ǹtì owó tó náà worth billions of nairas. Oníkálukú kan ń gbé tiẹ̀ lẹ̀ láti fi kówó jẹ tí ò dẹ̀ sí nǹkan tí ìjọba máa ṣe sí. Ìjọba APC yìí ó ti bà nǹkan jẹ́ jìnnà tó jẹ́ pé kò ní rectification mọ́ ju wípé kóníkálukú máa lọ ẹ̀ lọ. Kò ní gbogbo tí wọ́n ń ṣe yìí wọ́n sì ń ṣe fíìmù lọ́wọ́ ni. A fẹ́ dìbò ni o, à ń lọ rọ́bàṣánjọ́ ni o, à ń lọ rí oníkálukú bẹ̀rẹ̀ sí lọ ríra wọn nítorí kí wọ́n mọ̀ wípé arúmọjẹ ni. Wọ́n ń ṣe fíìmù lọ́wọ́ ni. Nàìjíríà ti sú ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Saudi Arabia nísìn ó ti ń deport over 1,000 Nàìjíríà ni wọ́n deport padà sí Nàìjíríà. Ibo lẹ fẹ́ káwọn yẹn ti bẹ̀rẹ̀. Àwọn tó ti sá kúrò tẹ́lẹ̀tẹ́lẹ̀ inú wọn tún lọ bó ti ṣe sá kúrò yẹn wọ́n tún dé ìlú Saudi Arabia wọ́n tún lọ hùwà burúkú. Wọ́n wá mú gbogbo wọn tún dá wọn padà sílé. Ẹ tún lọ bẹ̀rẹ̀ sí ń jẹ ìyà yín gbogbo atrocity tẹ́ lọ kọ̀mìtì ẹ wá máa kọ̀mìtì ẹ̀ ní Nàìjíríà where there is no rules and regulation. The rules and regulation ní Nàìjíríà àwọn poor masses ló wà fún, kò wà fún àwọn tó yẹ pé àwọn olówó. Gbogbo èèyàn ní Nàìjíríà nísìn bí wọ́n ṣe fẹ́ sá kúrò ní Nàìjíríà ni wọ́n sanná ní. Gbogbo èèyàn tó wà ní Nàìjíríà bọ́n ṣe máa sá kúrò nínú Nàìjíríà ni wọ́n sanná ní, especially àwọn Yíbò àti Yorùbá. Wọ́n ní ẹni orí yọ ó dilé. Nàìjíríà ò kì í ṣe lé fún ọ̀pọ̀lọpọ̀ mọ́. Ibi tá a pè nílé tó ń bani nínú jẹ́, ibi tá a pè nílé tí ń bani lọ́kàn jẹ́ nílùú Nàìjíríà tó jẹ́ pé àti jẹ àti mu ó wá dìṣòro. Gbogbo nǹkan ni wọ́n ń pariwo pé ó wọ́n gógó ní Nàìjíríà tí wọ́n dẹ̀ ní solution ẹ̀ ṣe. Even Muhammadu Buhari ó ti sú. Ó ń fẹ́ kí gbogbo kíní kó wà rapid kí wọ́n tètè dìbò tí wọ́n fẹ́ dì ẹ tó máa fẹ́ gbé síbẹ̀ kan gbé síbẹ̀ kó máa lọ sí kókò ní orí ìjọba. Ta la wá fẹ́ gbé síbẹ̀ tó fẹ́ tún Nàìjíríà ṣe tí ìbá ṣe wípé à ń tanra wa jẹ ni. Ẹnikẹ́ni tó bá bọ́ síbẹ̀ àwọn tó bá súnmọ́ wọn ni wọ́n máa jàǹfààní ẹ lọ kọ́lẹ̀ lénìí. Bí olóyè Bọ́lá Ahmed Tinubu bá bọ́ sí orí àlééfà lénìí àwọn tó bá súnmọ́ wọn ló máa jàǹfààní ẹ̀. Bó dẹ̀ jẹ́ Òbí náà ni bó dẹ̀ jẹ́ Àtíkù ló bọ́ sórí àlééfà lónìí àwọn tó bá súnmọ́ wọn ni wọ́n máa jàǹfààní. Àwọn poor masses ò ní jẹ àǹfààní kankan. Continuation of ìyà ni ẹ máa tún continue ìyà yín lójú páálí. Ìyà tẹ́ ń jẹ yìí fẹ̀rífẹ̀rí ìyà ṣe ni. Bí Yorùbá bá wọlé bí Bọ́lá Ahmed Tinubu bá wọlé àwọn Yorùbá tó súnmọ́ wọn benefit ń bẹ̀ náà náà ṣe ń kàmpéènì. Kò sẹ́ni tó ṣe lásán bọ́n bí ò bá tí ì rí reward ń bẹ̀ báyìí tó bá wọlé tán ó máa rí reward oníkálukú máa rí reward ẹ̀. Kò sẹ́ni tó ṣe tó campaign fún olóṣèlú tó ṣiṣẹ́ fún wọn tó ní reward ẹ̀ one way or the other. Ṣùgbọ́n ṣé gbogbo wa la máa benefit ni? Kì í ṣe gbogbo Nàìjíríà gbogbo Yorùbá máa benefit nínú Nàìjíríà. La ṣe ní wípé ká kúrò nínú Nàìjíríà ká lè mọ ibi tá a ti bẹ̀rẹ̀. Tí Yorùbá bá kúrò nínú Nàìjíríà tá a gba Yorùbá Republic á lọ tún lé wa tò. Gbogbo ibi tó yẹ ká put in places la máa put in places. Gbogbo rules and regulation wa a máa put in places. Kò ní sí arúmọjẹ mọ́. Ìyẹn bẹ́ẹ̀ yẹn àwògede ń gbé. Ọ̀rọ̀ Fúlàní Haúsá tí mò ń sọ fún yín ẹ̀yin èèyàn ẹ máa fura o nítorí pé tẹ́ ẹ bá fẹ́ gba èèyàn síṣẹ́ especially ẹ̀yin èèyàn tẹ́ ẹ ń gba àwọn Fúlàní Haúsá fún security ìmọ̀ràn pàtàkì màrè o. Fídíò tí mo fi hàn yín yìí ẹ wo fídíò yìí ẹ wo àrà táwọn Fúlàní Haúsá tí wọ́n gbà ní gateman láàrin ọjọ́ mẹ́ta ẹ wo àrà tán dá. Arákùnrin tó gbà á sílé ó mà jáde ni o nígbà tí ó fi padà dé ẹ wo tí Fúlàní Haúsá yìí ẹ wo tó dá lára ẹ wo tán fi mọ́tò arákùnrin ẹ wo tí wọ́n sọ́dà. Bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí Fúlàní Haúsá yìí wọn mà mọ́bi tó wà o ó mà ti na pápá bora o. Ẹ̀yin èèyàn kẹ́ ẹ tó gba àwọn Fúlàní Haúsá yìí ẹ ṣọ́ra ṣé dandan tiẹ̀ ni
la fi ń gba Fúlàní Haúsá ṣe dandan la fi ń gbà wọ́n síṣẹ́ ni ẹ lè gba Yorùbá ẹgbẹ́ yín tẹ máa mọ ìran ẹ máa mọ àbúrò bàbá ẹ máa mọ ibi tó ti ṣẹ̀ wá ẹni tẹ́ ẹ lè tírèsì ló yẹ kẹ́ ẹ máa gbà síṣẹ́ kì í ṣe àwọn Fúlàní Haúsá tán bá sọ fún yín pé wọ́n Nàìjíríà wọ́n máa ń tàn yín jẹ ni o bọ́n máa sọ fún yín pé Haúsá àti Ìgbò àti Yorùbá wọ́n Nàìjíríà irọ́ ni o àmọ̀ràn wọn o àmọ́ ibi tán ti wá ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ bá fẹ́ gbàyàn sí gateman ẹgbọ́n ọmọ Yorùbá ẹgbẹ́ yín ibi tẹ́ ẹ ti máa mọ ìran ẹ máa mọ ìdílé ibi tó ti jáde wá ẹ fura o nítorí pé pánsá ò fura pánsá jáná ajá ò fura àjájì bónílé ò bá fura olè ní oko arákùnrin tí mò ń sọ ìbáyìí òun náà ó wà nínú ewu ó wà nínú hílàhílo kò mọ ohun tó tún máa ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí kò ní sí election arúmọjẹ mọ́ everything máa wà létò àwọn ọmọ sọ fún yín wípé kò sí Àbújá kan lọ́rùn ọ̀pẹ o ju Yorùbá Republic tí mo dẹ̀ mọ̀ wípé lọ́jọ́ ọjọ́ kan ó máa wá sáyé Yorùbá nation shall surely stand one day ó dàbọ̀ ó dìgbà kan náà.